nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Torí ọ̀rọ̀ pé ṣé ká máa ya fọ́tò irú bá a ṣe ń fi sẹ́ẹ̀tì tá à ń gbé sórí Facebook yẹn ọ̀rọ̀ yẹn tá a bá aráàfà tó ní kò dá aráàfà tó ló dá. Albani sọ pé ọ̀dá, Ibn Fawzan sọ pé ọ̀dá, Uthaymin sọ pé ọ̀dá, Ibn Baz ní ọ̀dá, àwọn tó ní ọ̀dá náà wà tájà àfà bíi irú tiẹ̀ náà. So níbẹ̀ yẹn lèmi tí wọ́n fẹ́ address àwọn èèyàn tí a ìpè #1 ká máa ya fọ́tò ká máa gbé sára lé ẹ má dánwò ẹ print ẹ jáde ẹ gbé sára ẹ má dánwò rárá ẹ ti fẹ́ máa fi jọ ó ti fẹ́ máa jọ ìta ànábì àsálànsá gẹ́gẹ́ báwọn afáà náà sì sọ ẹgbọ́n mi sìn. Ṣùgbọ́n àwọn fọ́tò téèyàn ń fi ansẹ̀tì yà tẹ́ ń post lórí Facebook àti ìtẹ́ rìkọ́ọ̀dù fídíò ẹ̀yìn àfáà ẹ sì sọ wípé fídíò kò sí tó burú ń bẹ̀ àmọ́ fọ́tò èyí tí wọ́n ń yà òun ni ọ̀dà tí wọn ò bá ti print ẹ̀ jáde ẹ ti gẹ́ni sìn tí wọn ò bá ti print ẹ̀ jáde òun àti fídíò tẹ̀ wí náà kankan náà nìyẹn. bóyá iṣẹ́ lẹ́yìn àbá tẹ́yìn sọ yìí pé gbogbo fọ́tò tá à ń yá tá à ń gbé sórí Facebook ọ̀dà ìrò bẹ́ẹ̀ ọ̀dà ìpẹ́ ẹ̀ nídìí ìjẹ́pẹ̀ ní fíkíhù àtẹ̀sùwé àlùfọ́tògráfì. ẹ gbọ́ mi nísìn fọ́tò ayé òde òní ẹ nídìí àti gbọ́ yé bó wọ́n ṣe ń yà náà àìgbọ́yé yín náà lẹ́jọ́ pé ìyàtọ̀ bẹ láàrin rẹ̀ àti fídíò ẹ wà máa gbé fídíò yìí sórí Facebook tá a máa rí báyìí ibẹ̀ náà lẹ́tùtù yà máa sọ fún ayé pé fọ́tò yìí yà wà ọ̀dà ẹ̀gbọ́rọ̀ mi àti fọ́tò àti fídíò méjèèjì lẹ́ni tó bá lajú o nǹkan kan náà ni èyí tó fi yàtọ̀ síra wọn ni pé fọ́tò òun ọmọ tàháràkà ọmọ mi fídíò gbogbo bá bá ṣe ṣe ń bẹ̀ ní ó ṣe kéde wọ́n ṣe ìkejì ni pé fídíò tẹ wíwù wọ́n máa mú píkṣọ̀ lára tiẹ̀ náà ẹ má yà mí fọ́tò lórí íńtánẹ́ẹ̀tì ẹ má gbé fọ́tò mi sórí íńtánẹ́ẹ̀tì àbẹ́gbé fídíò mi síbẹ̀ bí wọ́n lọ bí fídíò rẹ náà tí ó ti mú kéde o fọ́tò rẹ tí yóò sì ìkẹta náà ni yóò jà sí àbáàbà lọ́dọ̀ ti tèmi àti fídíò àti fọ́tò orí sẹ́ẹ̀tì àbò orí íńtánẹ́ẹ̀tì ẹgẹ́rìsìn kò sì tó burú bẹ́ẹ̀ ìgbà tí èèyàn bá ti print ẹ̀ jáde. ẹni tó hà láò fídíò mo sọ pé kì í ṣe tèbú o ẹ gbọ́yé ni ó yẹ àláò fọ́tò náà àti fọ́tò àti fídíò nǹkan kan náà ni bẹ́ẹ̀ bá wá ní fọ́tò ò rí bẹ́ẹ̀ fídíò náà ò rí bẹ́ẹ̀ méjèèjì níta ẹlẹ́fẹ́ sọ wípé ẹ fẹ́ sá fún méjèèjì ló ṣeé ṣe bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní píkṣọ̀ tẹ́ ẹ bá ti ya fídíò ẹ ti ní píkṣọ̀ bẹ́ẹ̀ ọ̀yọ́ àwọn tó bá fẹ́ lò wọ́n sì ké àwọn tó kọ̀ sí àrámù èrè yìí kì í sí àwọn ẹ̀yà fọ́tò ara wọn ni ebí àwọn èèyàn wọn ní ẹ̀yà fọ́tò wọn fáwọn ọ̀fẹ́ gbàgbé wọn lẹ́yìn wọn ni wọ́n sì sọ fọ́tò di òòṣà ẹ̀yin náà fídíò tẹ àláò pé kò sí tó burú bí fídíò yìí náà wọ́n ti yà píkṣọ̀ yín tí wọ́n sọ dóòṣà mọ́ bá sọ dóòṣà tó sì gbajúmọ̀ láyé lónìí ni wípé èrè làwọn èèyàn máa ń bọ ẹ̀dígẹ́nìsìn èrè lọ́kọ́mọ̀ jù pé wọ́n ń ṣe kéde o wọ́n ń bọ ọ̀rọ̀ fọ́tò yàtọ̀ torí wọ́n ṣe àwọn èèyàn o tí wọ́n fẹ́ bọ fọ́tò bí wọn ò rí fọ́tò ẹ̀ tí wọ́n fẹ́ bọ wọ́n lè ya bí wọ́n ṣe ya fọ́tò tó Jésù ṣé Jésù gàgàn wọn ya fọ́tò rẹ̀ tí wọ́n wẹ́ nìkan kan ya fọ́tò rẹ̀ kan máa bọ́ tó ẹ lè fi ízù fọ́tò ẹ ayé òde òní ẹ lè fi wé irú tánàbí ìṣèkéde ṣe ń sọ kápẹ́ ànábì lọ́ba wà láàrin wa lónìí lọ́wọ́ ní fọ́tò yìí náà dá o ẹ̀rù ọmọ bà wá àti ṣèlò láéláé àmì ń yà sí fọ́tò orí ansẹ̀tì orí íńtánẹ́ẹ̀tì láyéláyé àbáwá alájọ ń sọ èèyàn ní wá
ọpọlọ kan náà ní bẹ lórí wa ọpọlọ yín lè sọ pé fídíò dáa bẹ́ẹ̀ bá sì tún ní fídíò náà dáa ọpọlọ rẹ náà ló ń lò kì í ṣe Kùránì lọ sọ bẹ́ẹ̀ kì í sáàdìsì lọ sí kíni lọ sọ bẹ́ẹ̀ ṣé nígbà ní ẹ̀fẹ̀ dáadáa lẹ́kadà lẹ́nu ẹ̀sìn sáà bí lo máìkì tẹ́ẹ̀fì lo máìkì ní gbogbo ṣẹ́ẹ̀tì àwọn kan wọ́n ní ẹ máa gbọ́ àwọn kan wọ́n ní pé àwọn àti fídíò àti pé píkṣọ̀ o àwọn ọ̀yà kankan pé gbogbo ẹ̀ ní kódà ẹ̀kárì àmọ́ àwọn èèyàn wọ́n ti rí píkṣọ̀ yín rí wọ́n wà gbé píkṣọ̀ yẹn wọ́n wà fi ọ́díò aláwọ̀ ọ́díò àwọn èèyàn wà wá fídíò wọ́n wà wá píkṣọ̀ yín kẹtẹ́ ti rírí wọ́n wá fi ọ́díò yín sí kò yẹ kí ọ́díò yín náà wọrí íńtánẹ́ẹ̀tì ìgbà tí gbogbo ẹ̀ jára àmọ́ yẹ kí máàlù tó lè yẹn kó lè débi ọ́díò yín tí ń bọ́ sórí íńtánẹ́ẹ̀tì náà. sẹ́ẹ̀rí ànábì níwà kan iná nígbà sọ fẹ́ yàfa kẹ́ ẹ má bàa lè mọ́ra yín ìwà nìkan tí nǹkan bá pé sọ́nà méjì kan lè kan rọ̀ ó sì yẹ kí o túùsì kan ìtọ́rọ̀ lànábì yóò sì kéde ni ó mú ó dẹ̀ tó sọ fún ayé pé yẹ̀sírù ẹ máa dẹ̀ra yín lọ́rùn ni wàlà àtọ̀ àṣírù ẹ má mú nǹkan lé bashiru ẹdùn ayín nù ni wàlà tó náà fẹ́rù ẹ má lera yín ẹ má tura yín ká ẹ má sàfúnra yín. àánú àkọọ́lẹ̀ láti ṣe rí láti ìtọ̀ lálàáfíà yìí pé àrẹ́bíwá Muhammad sálám tí ọ̀rọ̀ bá pín méjì ìtọ́rọ̀ ní máa ṣe kíni ní máa ṣe ikhtiyar láti pé èyí ìtọ́rọ̀ náà ni nínú ètò sì ni wípé gbogbo tí wọn bá ti pè lára àmú nínú Qur'an ànábì ò sì pè lára àmú káwọn ọmọ kámásàyà gbàgbà pè lára àmú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pé fọ́tò orú èyí ní ara àmú mọ́ṣáàlà kan náà ni àti mọ́ṣáàlà mọ́tò tẹ́ ń gùn tánàbí ó gùn ọpọlọ làwa náà fi gbé wọlé pé nígbà ànábì ò ní àmọ́ gùn kò sì sí láyé ànábì ayé wa lọ́wọ́ ayé wa ìnáyà làwa náà wò ó nù fíkì ara wa nù ọpọlọ ara tó yẹ pé wọ́n kì í ṣe pé wọ́n ní Kùránì sí ọ̀hún òmí àdìsí sí ọ̀hún lọ́fi àwọn ògbé mọ́tò kò sí tó búrú rẹ̀ máìkì kò sí tó búrú rẹ̀ ká gbé àwọn tó lọ Mẹ́kà lójú ayé ànábì bí wọn bá gẹ́sẹ̀ fún ogun ràkún bí wọ́n sì rìnṣẹ̀ lọ tó bá súnmọ́ wọn. ọ̀yá gbẹ́sẹ̀ kọjá wọn nígbà àwọn nǹkan tuntun wá dé ní ìsìn àwa náà wá bọ́ síbẹ̀ àwa ní pé ọ̀dà ní àgbọ̀yé tàwa náà pẹ̀lú ọpọlọ tọ́lọ́ ń fún wa mọ́tò kò burú ká gùn lọ Mẹ́kà bàálù kò gùn lọ ká gùn lọ Mẹ́kà handset kò bùsùn tó burú ká lò ó ẹgbẹ́ rẹ̀ sẹ̀ ọpọlọ wa tá a fi gbé wọlé hùn wọn náà lọpọlọ wa náà tájọ́ fi ń ṣàlàyé fọ́tò lónìí kí lọ́kọ̀ sí wa láyé wa ká má mọ sọ̀rọ̀ tó le jù lọ́rọ̀ fọ́tò irú ti sẹ́ẹ̀tì mọ́ torí òsírú ẹ̀ lójú ayé ànábì àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bẹ̀rù Ọlọ́run tó ń bẹ̀rù ìpè tánàbí ń sọ gbogbo à ń gbé nǹkan kọ́hún ẹ ti ń súnmọ́ ntánàbí rí tó ń pè léèwọ̀ fọ́tò tẹ ìyàwó òsírú ẹ̀ lọ́jọ́ ayé ànábì lóòótọ́ ṣùgbọ́n gbà yẹn ti ń gbé kọ́ yẹn ó ti ń jọrú ìtánàbí náà rí tó ní wọ́n mọ̀ sí kíni kí wọ́n jìnnà sí ẹgẹ́ nìsín mọ́ṣáláà àti àánú àmọ́ èyí tó yẹ pé àgbékọ́ ẹgẹ́ nìsín inú sáìtì lọ́wà àti fídíò rẹ̀ o ẹgẹ́ nìsín àti píkṣọ̀ ọbẹ̀ o kò sí tó burú ń bẹ̀ tí ìbá ti jẹ pé nẹ́fùsùn tá a yàwòrán rẹ̀ o èèwọ̀ níbi ká máa yàwòrán ká máa kíìpù àwòrán ìhòòhò obìnrin àwọn nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ ká máa yàwòrán fídíò àbí píkṣọ̀ tọ́lọ́ ń skinny tí ò faramọ́ ọ̀dà ṣùgbọ́n àwọn míì tẹ́pá kan ń yà pé a fẹ́ lò ó fáwọn àlàyé kan ni a fẹ́ fi post àwọn prógámù kan ni fídíò ni o àbí ọ́díò kò sí àkàtà tó burú ń bẹ̀ ọ̀dẹ̀ wọ mọ́sálà ayé àtijọ́ tó yẹ pé kò sí fọ́tò nígbà yẹn kò sí photography kò sí níjọ́ yẹn ọ̀dẹ̀ ṣáńsẹ̀tì ní kíni nígbà yẹn ẹ̀dígẹ́ nìsín ìgbà tó wá dìgbà tàwa yìí àwa wá rí nínú àgbọ́yé tàwa wípé kò sáàfù purpose kan náà ẹgbẹ́ mi sè àwọn kìíní yóò kọjá inú ibi tó wáyé ẹgbẹ́ mi sè ẹni bá fẹ́ ṣe ìwọ rẹ̀ kó kó fi sẹ́ẹ̀tì gangan fúnra rẹ̀ kó pè lára àmú torí kò sẹ́ẹ̀tì náà lójú ayé kíni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so gbogbo fídíò tẹ́lẹ̀ ẹ̀ ṣe picture náà lòun ná tẹ́ ẹ bá sá fún picture ọpọlọ lẹ fi sá fún ọpọlọ yín lásán ibi tẹ́ ẹ gbọ́n mọ́ ibi tó yẹ yín mọ́ ibi tí ọ̀rẹ́ sáǹdì yín mọ́
lẹ́fi sọ pé fọ́tò ìyá pẹ̀lú sẹ́ẹ̀tì ọ̀dà àmọ́ fídíò rẹ̀ dá ẹ̀rẹ̀ post fídíò yẹn náà wọ́n ti mú picture yìí bẹ́ẹ̀ yóò mú wọ́n bá yẹn mú àwọn kan sọ wípé àwọn tí ń ya picture yẹn ní ọ̀dà ìwọ́n tó faraalẹ̀ náà gọjọ́ wọ́n yà kọ́ bọ́ faraalẹ̀ kan ya fídíò rẹ̀ it's like kọ́ faraalẹ̀ kan ya kíni o picture rẹ̀ náà torí tí wọ́n bá tèkì fídíò rẹ̀ tí wọ́n ráyè tèkì picture rẹ̀ nínú fídíò rẹ̀ náà wọ́n ti yọ kíni o picture rẹ̀ bóyá lẹ́mọ̀ yìí pé wọ́n máa yọ picture lára bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ gbọ́ ní ìsìn so kò sí àtọ̀ láàrin fídíò sẹ́ẹ̀tì tẹ́ ń post lórí péèjì yín àti kíni o picture rẹ̀ mẹ́sàlẹ̀ yìí ẹ má gbé tàṣà dúdú débẹ̀ torí lójú ayé ànábì kò sáwọn arìn sẹ́yìn kò dẹ̀ sí irú àwọn àwòrán bẹ́ẹ̀ èyí tó wà nítorí pé wọ́n máa forí balẹ̀ fún wọn máa sọ ọ́ dóòsà ni ẹ gbọ́ mi nísìn wọ́n sì fi ń sóòsà náà di bá a ṣe ṣe kíni bá a ṣe wà yìí ẹ ti gẹ́ nísìn àwọn picture yìí àwọn náà kọjá àbíkẹ́ ṣe kíni tí wọ́n wà yìí tó kọ jẹ mọ́ra wọn inú ọpọlọ ẹni tó bá lọ jẹ mọ́ra wọn kó ṣẹlẹ̀ ìwọ̀ fúnra rẹ̀ kọ́ lẹ̀ máa gbé lọ ìbẹ̀rù Ọlọ́run làwọn náà fi ń sá fún ká má pè tọ́lọ̀ òpè lára mu a sì ń sá síbi pé ànábì ọ̀fẹ́ ká máa lé mọ́ra wa kọ́ ẹ̀ pé gbogbo nǹkan tẹ́ máa gbé wá ní tí ó ní àwọn èèyàn lára ni àǹfààní ni àmọ́yìn àǹfààní lọ́pọ̀ pẹ̀lú àwọn fídíò yìí àti píkṣọ̀ tó bẹ lórí sẹ́ẹ̀tì àìmọye àǹfààní àìmọye tó o bá ṣe tó bá ní èèwọ̀ ní fídíò yìí yà ń bí tó bá ní èèwọ̀ ni àwọn èèwọ̀ tí ó bá ó lè débi pé àwọn kìíní sọ pé à ń lo èmi ní àwọn kámẹ́rà kan tí mo mọ security camera tí wọ́n mọ rìkọ́ọ̀dù gbogbo tí wọ́n bá ń lọ ẹ̀tíkẹ́nìsì òun náà gbọ́dọ̀ wọnú àràmù tẹ́ bá ti pé tìbí náà ní kéde o àràmù gbogbo ẹ̀mí ọwọ́ àràmù pápá bẹ́ẹ̀ kí nira wa a gbọ́dọ̀ máa nira wa lára a sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ níbi tí ká máa sọ̀rọ̀ ká wá sọ pọ̀rọ̀ wa ọ̀rọ̀ ànábì náà nínú ọ̀rọ̀ wa ní ẹ sọ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ara yín tẹ́ bá fẹ́ ṣe léèwọ̀ lọ́dọ̀ ara yín ìwọ má ya picture kankan mọ́ ṣùgbọ́n mú fídíò náà mọ́ o má ya picture mọ́ ṣùgbọ́n mú fídíò náà mọ́ torí pé ìwà ìlágbọ̀yé àtẹ̀gọ̀ àti ìbú ẹnì kankan o náà ní kéèyàn sọ pé fídíò orí íńtánẹ́ẹ̀tì orí sẹ́ẹ̀tì àti píkṣọ̀ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni fún kíni kí ló ń jẹ́ ọ̀tọ̀ ebi ọ̀tọ̀ọ̀tọ̀ pé kíni wọn kì í lo fídíò gan-an ló burú ju kíni lọ fídíò lọ ṣàlàyé píkṣọ̀ ju kíni lọ because ibi tó bá fẹ́ mú bí fídíò ló mú tó bá ti ya píkṣọ̀ ká pé parí báyìí lọ kọ́ kọ́ ẹ pé òde kan wọ́n rí yà ẹ̀ka tó mú náà nù wọn à ní rí òkú àbí àmọ́ ká pé fídíò ni yóò ti gbogbo complete ara rẹ yóò ti mú èyí tó bá fẹ́ kódà tó bá fẹ́ mú ibi tó ti rán báyìí tó sojú kan ọ̀nà kan tó pé ibi fídíò ti ń gbé ojú rẹ tó ti wò kíláì bí ẹ tó fẹ́ kú kílẹ̀ ẹ pé ó wò kí bí ẹ tó fẹ́ kú ọkàn wò kí lásán ọ̀sùn dá ojú padà síbi tó wà kò sí àléébù tí ń bẹ lára rẹ tí à lè fi fídíò rẹ sí kíni mú ẹsìkẹ́nìsìn òun ló burú ju picture tẹ̀ ń wí gan lọ so ẹni tó àláwò picture ọpọlọ ló fi àláwò rẹ̀ ẹni tó àláwò fídíò ọpọlọ ìwọ́n náà sí kíni níbi area yẹn ni kẹkẹ máa sọ fáwọn pé mo lọ́pọlọ mi ni ó ẹ má máa sọ pọ́rọ̀ Islam ni má ẹ̀yin lẹ́lẹ́pọlọ yín pé káfílẹ̀ ṣọ́ra fún nǹkan báyẹn káre ọpọlọ yín náà nù ó sì máa mọ níbi ṣe tó bá ní òun ọpọlọ tòun kò sí tó burú ń bẹ òun náà lọ́pọlọ bí òun náà sì lọ́pọlọ ni kò dìjà wọn kálukú mú ìtọ́ba sí kíni tó bá rọ̀ lọ́rùn èyí sì sí pé àṣẹ́sì bẹ̀rù ọlọ́ba wà láàjọ bẹ̀rù ọlọ́ọ̀ni àwọn sá fún tó bá dojú àlìkìyámà kọ́lọ̀ mọ́ sọ fẹ́mi yí pé mi mo sí léwọ̀ no ọlọ́run mi ò ṣe fọ́tò ibi ìléwọ̀ èyí tí mo sì fi ṣe ká máa gbé sí ara léwọ̀ iná ẹni tó yé mi yí pé ó fẹ́ máa jọ irú ìtànà bí ṣe kí ni o tó ní kódà èmi mo sì sọ bẹ́ẹ̀ pọ̀ jọ mi ò sọ pé ànábì sọ bẹ́ẹ̀ o mi ò sọ pé ọlọ́run sọ bẹ́ẹ̀ o àmọ́ mo pẹ̀lú àgbọ́yé mi ṣe ìtànà bí ń ṣe léwọ̀ bó ṣe yẹ ká máa ṣàdáyanrí nù gẹ́gẹ́ bí àmánatul ilmiya àmánatul ilmiya pé a gbé ọ̀rọ̀ wá bọ̀rọ̀ sí rí gẹ́lẹ́ ẹ àwọn sọ fún ẹ pé ọlọ́run láàánú rẹ pẹ̀lú píkṣọ̀ rẹ tó ń yà sórí kí náà ìwọ ní kò sọ bẹ́ẹ̀ pé ìwọ ọlọ́run láàánú rẹ tàbí kò dá ní ẹnu ẹ ọlọ́run ọ̀làánú rẹ ànábì ọ̀làánú rẹ ẹ gbọ́ mi nísìn àmọ́ ọ̀làánú àwọn tí ànábì rí ìta ànábì bá rí báyìí tó sọ fún wa làánà ni irú ẹ̀ náà sì ń bẹ láyé lónìí tó bá dánwò làánà ni àmọ́ irú èyí ẹgbẹ́ nìsín pẹ̀lú bá a ṣe gbọ́ yé kọjọ́ rú ìtànà bí ìsìnkí tó pèlè ìwọ̀ ọjọ́ tí wọ́n bá lọ́jọ́ ọpọlọ rẹ lọ́lọ́ bẹ́ẹ̀ ọlọ́run fún àlùbáríkà sọpọlọ náà ọlọ́run wà pẹ̀lú wa o so nípa bẹ́ẹ̀ mọ́sálà fọ́tò àwọn àfà
wọn kálukú lọ sọ àgbọ́yé rẹ̀ ń bẹ̀ ìwọ àgbọ́yé tẹ́ wọn kálukú bá sì rí kọ́ máa sọ ká máa sọ pé àwọn àfáà ni ìwọ lọ sọ ẹ má gbé lọ sí bíi pé ẹ rà gbé lánàá bí lọ́rọ́ bí wàá pàdé bí lọ sọ ẹ ṣàgbọ́yé yé ni ìtànà bí rí ìwọ wa faramọ́ pé láti gbà wọn àti di ìsìn èèwọ̀ ni àmọ́ ètò ẹ pé kò sí lójú ayé ànábì àwọn afọpọlọ tí a gbé yí pé ọwọ́nú àràmù ṣùgbọ́n ẹni tó bá fẹ́ wá gbé wọ inú pé kò dáa kó sọ pé kò dáa gẹ́gẹ́ bí ráàyò òun bóun ṣe rò kó wọ́n sọ pé náà lànà bí ń wí o wọ́n sọ pé náà lànà bí ń wí ọlọ́run àpọ̀lù wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.